الحمد لله والشكر لله الحمد لله والشكر لله أزكى صلاتي وسلامي لرسول الله أزكى صلاتي وسلامي لرسول الله. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله. adúpẹ́ ní ọ̀dọ̀ Ọlọ́run atọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì wa Muhammad. Lónìí lágbára Ọlọ́run bá ọ̀rọ̀ tí ó tún ṣe pàtàkì nínú ẹ̀sìn Islam òun náà ni a tún bára wa sọ. Ìkíní gẹ́gẹ́ bí mùsùlùmí ó yẹ kí a dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ọba látàrí wípé ó ṣẹ̀dá wa ká sì nífẹ̀ẹ́ Ọlọ́run ọba náà látàrí pé ó ṣẹ̀dá wa ó sì nífẹ̀ẹ́ wa ó kẹ́ wa ó láàánú wa lójú kódà ju àwọn òbí tí wọ́n bí wa sáyé lọ. Lẹ́yìn Ọlọ́run ẹni tó yẹ ká tó nífẹ̀ẹ́ sí jùlọ òun náà ni Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Tàbá wá la nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad ọ̀nà wo lágbà tá a fi ṣe àfihàn pé a nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad tá a fi ní jẹ̀bi látàrí ìfẹ́ ìtaní. Nínú àwọn ọ̀nà tá a lè lò láti lè bá a fi kófà pé a nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni ká máa tẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Kìí ṣe ká máa ṣe ọjọ́ bí Ànábì tàbí ká máa ṣe àwọn àdádálẹ̀ lóríṣiríṣi. Eléyìí kò sínú ìlànà èyí tá a fi ṣe àfihàn pé a nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad. Ìnífẹ̀ẹ́ Ànábì wa Muhammad yìí ó jẹ́ ń tó pàtàkì pọ̀ nínú ẹ̀sìn. Ìdí ni tó fi jẹ́ pé ọ̀gọ̀ọ̀rọ̀ àyà nínú Al-Qur'an lọ́lọ́run fi ń sọ nípa pàtàkì ká nífẹ̀ẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. Nínú àyà Al-Qur'an Ọlọ́run ní qul ati'u Allaha wa ati'u ar-rasul fa in tawallaw fa inna Allaha la yuhibbul kafirin. Ọlọ́run nínú òjíṣẹ́ lá Muhammad máa sọ fún wa pé ẹ máa tẹ̀lé àṣẹ Ọlọ́run ẹ máa tẹ̀lé àṣẹ òjíṣẹ́ Ọlọ́run fa in tawallaw tí wọ́n bá wá gún rí tí wọ́n bá tẹ̀lé àṣẹ Ọlọ́run tí wọ́n tẹ̀lé àṣẹ òjíṣẹ́ Ọlọ́run bá a jẹ́ pé wọ́n ti dalá ìgbọ́ Ọlọ́run bá gbọ́nù fa inna Allaha la yuhibbul kafirin. Dájúdájú Ọlọ́run bá kò nífẹ̀ẹ́ sí gbogbo ẹ̀ ń bá yẹ aláìmoore ẹ̀ ń bá jẹ́ kèfèrí Ọlọ́run bá kò nífẹ̀ẹ́ wọn. Nínú àyà mi Ọlọ́run tún jẹ́ àmọ́ nípa pàtàkì ká tẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad bákan náà ó ní ya ayyuhal ladhina amanu ati'u Allaha wa ati'u ar-rasul wa ulil amri minkum. wọ́n lẹ́yìn tí ẹjọ́ nígbàgbọ́ òdodo ẹ tẹ̀lé àṣẹ Ọlọ́run àṣẹ òjíṣẹ́ rẹ̀ náà ẹ tẹ̀lé àwọn tí wọ́n jẹ́ aláṣẹ nínú yín èyí tí wọ́n bá pa yín láṣẹ tó bá dáa tó bá òfin àti ìlànà Ọlọ́run àti tòjíṣẹ́ rẹ̀ mú ẹ tẹ̀lé tí ẹ dé pàlẹ́ àyà yẹn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn àyà èyí tó ṣe wípé ó wà nínú Al-Qur'ani alápọ̀nlé. Tá bá wo nínú hadith Ànábì wa Muhammad oríṣiríṣi àwọn ẹ̀rí òun náà ló kún bẹ́ẹ̀ bíbá léyìí tí fi ń ṣe àfimúlẹ̀ pàtàkì ká máa tẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad. Nínú hadith òjíṣẹ́ Ọlọ́run bá sọ wípé kullu ummati yadkhuluna al-janna gbogbo àwọn tí wọ́n jẹ́ ọmọlẹ́yìn mi pátá gbogbo àlùmọ̀ mi pátápátá gbogbo ni wọ́n lè wà àlùjánnà illa man aba àfẹn tó bá kọ̀ tó bá sọ pé òun ò wà àlùjánnà nìkan òun ni ò ní wà àlùjánnà. àwọn sàbí wa ní faman ya'ba ya Rasulullah tálẹ́ntì ó sọ pé òun ò wà àlùjánnà eré òjíṣẹ́ Ọlọ́run. Ànábì wa ń ṣe àlàyé sí wọ́n ní ẹ̀là lọ́rọ̀ báàbá là kì í yéèyàn ó ní man ata'ani dakhala àlùjánnà ẹ̀ ń bá ilé tẹ̀lé àṣẹ ìmí Ànábì ṣe báyìí ọlọ́run mi ní àṣẹ báyìí tó ṣe ń ṣe Ànábì ọ̀fẹ́ nǹkan báyìí tó sì jìnnà sí dakhala al-janna kò sí tàbí ṣùgbọ́n onítọ̀mọ́ wà al-janna. ṣùgbọ́n wà mọ́ ní àṣọ ni ẹni tí wọ́n bá sọ fún pé tọ̀ báyìí l'Ànábì wí báyìí l'Ànábì ṣe ń ṣe tó nítọ̀ tànábì nu tìgbà yé Ànábì nu nǹkan ti yí padà àsìkò tá a wà yìí àsìkò ọ̀làjú la wà irú ẹni bá ń fakọ̀dé ábà nígbà tí wọ́n wà al-janna tó lóun ọ̀wọ̀ tọkọ̀ bẹ́ẹ̀ gẹ́lẹ́ ìní ọ̀rọ̀ rẹ̀ ò ní ó ṣe rí. kò tán síbẹ̀ wọn o tabatu wọnú hadith mi èyí tí ń gbà látọ̀dọ̀ Jabir kọ́lọ́mọba kí ọba nìyọnu sí wọ́n ní ọjọ́ kan òjíṣẹ́ lọ́wọ́ba sallallahu alaihi wasallam Ànábì sùn lálàfo ìgbà tí ó sùn àwọn màláíkà wá sọ̀kalẹ̀ tí lọ́dọ̀ àwọn màláíkà wá ń sọ fúnra wọn apá kan ni wọ́n sọ pé innahu lana'imun àwọn kan ní ó ti sùn àwọn kan sọ pé rárá o Ànábì kìí ṣe ẹni tó ṣe pé ó sùn o ẹni tí ó sùn tó lajú lẹ̀ ó ní Ànábì ṣe sallallahu alaihi wasallam yẹn ni pé ojú nìkan ló ní fi ń sùn ṣùgbọ́n ọkàn rẹ̀
kì í ṣe pé ànábì máa ń fi ọkàn sùn. Ibi tá a fẹ́ lò ní wípé àwọn màláíkà wọn sọ fúnra wọn pé arákùnrin yìí ní ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tó sùn, ó ní tá a lè ṣe, ó láfiwé kan tá a lè fi wé, ẹ ṣe àfiwé ànábì. Apá kan náà màláíkà wọn wá sọ wípé àpèjúwe ànábì wa Muhammad sallallahu alaihi wasallam kamathali rajulin bana daran, ó dàbí ọ̀rọ̀ arákùnrin kan ni tó kọ́ ilé kan. Nígbà ó kọ́ ilé yẹn tán, ja'ala fihi ma'duba, tábìlì oúnjẹ, tábìlì tó ṣe pé oúnjẹ ń bẹ lórí rẹ̀, ó wá gbé kalẹ̀ sínú ilé náà. Faba'atha da'iyan, ó wá rán ẹnìkan sáwọn èèyàn pé lọ́ọ́ pa àwọn èèyàn wá pé kán wá jẹun lọ́dọ̀ mi. ẹ̀ ń bá ti lè jẹ́ pé arákùnrin yóò láǹfààní láti wọnú ilé, tó bá ti wọnú ilé yóò láǹfààní láti jẹ níbi oúnjẹ ètí á gbé sórí tábìlì. Ǹjẹ́ àwa mọ̀ tí wọ́n táwọn màláíkà tí ń sọ yìí? Ilé táwọn màláíkà tí ń wí yìí ó ní ilé ọgbà àlùjánnà onídẹ̀ra. Wad-da'i, arákùnrin tí ń pèyàn pé tọ̀ ẹ máa bọ̀ wá, ẹ wá jẹun lámarin ni ẹ wá jẹun lọ́dọ̀ wọn. Olùpèpè ọ̀hún onídàá Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ̀ ń bá tẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad ilẹ̀ tí ó wọ àlùjánnà. ẹ̀ ń bá ti àyàpá rẹ̀ tí ó tẹ̀lé, Ọlọ́run ṣàánú wa, má ṣe wá lọ́mọ náà o, Ọlọ́run ṣe wá lọ́mọ àlùjánnà onídẹ̀ra. ó ń bẹ ní àwọn àfáà lónìí, ó ń bẹ ní ọlọ́mọ akéwù náà lásìkò tá a wà yìí tí wọ́n máa sọ wípé Kùránì nìkan ó ti tó àwọn Kùránìyún, ẹni pé ọ̀rọ̀ Kùránì nìkan làwọn fẹ́ tẹ̀lé. tó bá ti lè yàtọ̀ ní Kùránì báyìí àwọn ò fẹ́ gbọ́, ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ àdísì kankan, ẹ̀ ń bá wọn sọ̀rọ̀ súnà kankan, Kùránì nìkan làwọn fẹ́ máa tẹ̀lé. bó o bá ń ṣe báwọn bí ìgbà pọ̀ tẹ̀lé Kùránì gangan ni, torí pé Kùránì gangan ó pọ̀ ọ́ láṣẹ pé kó tẹ̀lé Ànábì Muhammad sallallahu alaihi wasallam. yàtọ̀ sílẹ̀ yẹn nínú hadith etí àbúrò fẹ̀yìn tí ó gbà wá, Ànábì ń sọ bẹ́ẹ̀ wípé la alfiyanna ahadakum muttakiyan ala arikati yàtí ilẹ̀ amru min amri. Ànábì sọ pé ẹ má jẹ́ ń bẹ́ nìkankan pàdé nínú yín o, ẹ má jẹ́ ń rí ẹnìkankan nínú yín tó ṣe wípé ìkànnù àṣẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó dé wá bá, tí ó máa sọ pé rárá o, èyí tá bá ti rí nínú Al-Qur'ani nìkan ńlá máa tẹ̀lé, àní tẹ̀lé ọ̀rọ̀ òjíṣẹ́ Ọlọ́run bá sallallahu alaihi wasallam. nínú ẹgbàá ọ̀rọ̀ mi, Ànábì ní Ọlọ́run fún mi ní Kùránì, nǹkan míì tó tún dàbí Al-Qur'ani ó náà ní àdìsí Ànábì wa Muhammad Ọlọ́run tó fún mi. ẹni pé bá a ṣe gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ Ọlọ́run bẹ́ẹ̀ náà là á tẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. ìgbà tó tiẹ̀ wá ní Kùránì nìkan ńlọ tẹ̀lé, nínú àyàwó lọ́wọ́ nínú àyà Al-Qur'ani látòkè délẹ̀ wípé ìrun àsùnbà o rákà 2 ní kó kí, ìrun àìlá o rákà 4 ní kó kí, tí lórí àwọn ọ̀run òkú nínú àyàwó lọ́wọ́ nínú Al-Qur'ani kò sí mbẹ̀. ẹni pé bá a ṣe gbọ́dọ̀ nígbàgbọ́ nínú tírà Ọlọ́run, bá a ṣe gbọ́dọ̀ lo àṣẹ tí ń bẹ nínú rẹ̀, bẹ́ẹ̀ náà la gbọ́dọ̀ máa lo àṣẹ èyí tí ń bẹ nínú sunnah Ànábì Muhammad sallallahu alaihi wasallam. ọ̀rọ̀ nípa hajj, Ọlọ́run kan sọ pé walillahi ala nnas hijjul bayti man istata'a ilayhi sabila. ọ̀ràn yẹn Ọlọ́run, ìwọ Ọlọ́run lórí àwọn ẹ̀dá oníkàsí hajj. bó o láṣẹ sí hajj Ọlọ́run ṣàlàyé rẹ̀ nínú Kùránì. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ilẹ̀ tó ṣàlàyé rẹ̀ tó ń sọ fáwọn sàbẹ̀ pé khudhu anni manasikakum, khudhu anni manasikakum. àlàyé ń pa bẹ́ẹ̀ sì sí hajj yín ẹ wá gbọ́ lẹ́nu mi, ẹ wá wo bẹ́ẹ̀ ṣe máa sí hajj, ẹ wá wò. bẹ́ẹ̀ náà ni lórí zaka, wa atu zakat lọ́lọ́run bá wí. àsìkò wáwó ńlá yọ, Ọlọ́run ká ṣàlàyé pé tó àwọn báyìí lẹ́ yọ fún, kí ló di wọn tá yọ, Ọlọ́run bọ̀ ṣàlàyé rẹ̀. Ànábì wa sallallahu alaihi wasallam òun lẹ́ni tó ṣe àlàyé rẹ̀ fún wa yékéyéké. yẹn ni wípé ẹ̀sìn ẹ̀dá ò tí ì pé láì jẹ́ pé a bá tẹ̀lé ìlànà rere èyí tí Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam tí ó fẹsẹ̀ wálé. yẹn ni pé bá a ṣe gbọ́dọ̀ tẹ̀lé àṣẹ náà Al-Qur'an, bẹ́ẹ̀ gẹ́lẹ́ la gbọ́dọ̀ máa tẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam. tá a bá wá dún ní mímá tẹ̀lé àṣẹ Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, oríṣiríṣi oore òun lè tá a bá pàdé níbẹ̀. ìkíní bẹ̀ ni wípé al-ismatu min al-wuqu'i fi al-ikhtilaf al-madmum wal-bu'du wal-mub'idu an ad-din. tá a bá lè gbìyànjú tá a